ibi èèyàn bá ti rí nǹkan tó strange tó yáyàn lẹ́nu èèyàn gbọ́dọ̀ sọ kó fi kọ́ ayé lẹ́kọ̀ọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ iye ọkọ mi ó ti jẹ́ pírọ́blẹ́mù fún ìyàwó ọmọ rẹ̀. mo mọ̀ yọ ọkọ tó ṣe wípé orogún ní ń bá ìyàwó ọmọ rẹ̀ ṣe nínú ilé. àwọn ìyá ọkọ kan bẹ wọn ò ní bẹ̀rù Ọlọ́run kankan bí wọ́n ti dalé ọmọ wọn rú níbẹ̀ lọ́kàn wọn nítorí pọ́lọ́ ń bù sí àpò ọmọ rẹ̀ tí í ṣe ọkùnrin. wàlíwájú mú bú tẹ́sí mú òyìn pàrọ̀ òfin alẹ́pì. ẹnìkan wá fẹjọ́ ìyá ọkọ rẹ̀ kan sùn mí jọ kan ọlọ́mọ abẹ lọ́hùn náà ni. mọ́tà Olayinka. ó ní tó bá ti dé báyìí wàhálà dé inú ilé àwọn ó lè lóṣù kan ó lè lu ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan tó bá lòun bíi pé 100 ọdún ló lò pẹ̀lú àwọn ni. gbogbo ẹ̀yin ìyá ọkọ tẹ́ rí bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ fà àwọn ọmọ yín lọ́kàn balẹ̀ kọ́lọ́run lè fẹ́ yín náà lọ́kàn balẹ̀. bí ìyá ọkọ bá yí olórí ibú púpọ̀ lọ́dẹ̀dẹ̀ ọmọ rẹ̀ tí ń han ọkọ ọmọ rẹ̀ lé mọ̀ ń béèrè wàhálà àti àgbákò tọ́lọ́hun máa fi irú ẹni bẹ́ẹ̀ ni o. mọ́tà Olayinka. ṣé ìyá ọkọ tí ó tún máa lọ sí kíchìnì bí má tiẹ̀ ń kó ẹran nínú ọbẹ̀ kò bá dáa. alọ́ ṣe dáadáa bí mi tí máa ṣe fọ́mọ mi ńgbà tí ń bẹ lọ́dọ̀ mi. bíyàwó ọmọ rẹ̀ bá gbé gbà kò máa gbé gbogbo àwo kò máa gbé kò sí ní tó máa ṣe nínú ilé ọmọ rẹ̀ yóò máa kanra ni yóò máa ṣòfin tó tó ni àwáríru rẹ̀ nínú ilé wa yìí ṣé ẹni pọ́pẹ́ kan ni àbí èso pẹ́ ni. àìmọye àwọn ẹ̀yọ ọkọ̀ tó ṣe wípé wọ́n mọ̀ tí wọ́n yọ ọkọ̀ kan kò tí wọ́n tí ẹ̀ ní lọ́bì kankan mọ́ ni yóò jòkó pa ni. ọmọ tó bèèrè pé mọ́mí ẹ̀ tí ì lọ ni a ní sọ fẹ́ lé mi bí báyìí. Ọlọ́run tí máa léèyàn bó bá lé ọ bó ti fẹ́ ọ mọ̀ pé kò yẹ kéèyàn máa ranjú síbi tí ò yẹ kó ranjú sí púpọ̀. bẹ́ẹ̀ wá ní àwọn ìyàwó ọmọ mi náà wọ́n yáyàkuyà. bí ti ń bẹ lọ́dọ̀ àwọn ìyá ọkọ ní ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ mi náà tí í ṣe ìyàwó. ìyàwó mi ò fẹ́ rí ọkọ rẹ̀. ayé bẹ́ẹ̀ kọ́ ni. àwọn ìyá wa ò dá mi lóhùn. bẹ́ẹ̀ bá dẹ̀ ti dá mi lóhùn màá rò pé wà nù kánú méjèèjì ni o. àwọn ìyàwó kan bẹ wọn ò fẹ́ rí ọkọ. wọ́n yá wèrè débi pé wọ́n ti fún ọkọ ní nǹkan kí nǹkan yẹ orí ọkọ ti dàrú tanyanya. orí ọkọ dàrú débi pé kò fẹ́ gbúrò ìyá rẹ̀. kò fẹ́ gbúrò ẹbí ọkọ rẹ̀ ẹbí ọmọ rẹ̀. mo wá rí i pé méjèèjì ò sí láàrin ìkan nínú àwọn méjèèjì lónìí. ìyá ọkọ lájòkó yìí wọ́n wá ń jó yé mi nísìn wípé ìyá ọkọ ń jó yé mi nísìn pé táwa kálítù gan ti di ọmọ àwọn. àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá mọ bí bó ti disturb mi débi wípé ìsá gbọ́dọ̀ mọ́ wà lónìí. ẹ dákun ẹ wá bá ń ṣàdúrà fún ìyá mi kò tún pé níyà ọkọ mi ó ní ìyá mi. n ti ń bẹ lẹ́nu la rí àmẹ́yìn ò lè pretend ṣe rere. èyàn ò lè pretend ṣe rere. tẹ̀ bá rí ẹni tí ń ṣe rere ó wù láti inú ẹ̀ máa ṣe rere ni kò lè pretend torí pé oríire kò ṣe é pretend tẹ bá dẹ̀ rẹ́ni tó ṣàbúrú náà kò pretend ṣe ó máa ṣe ni. wàlíwájú mú bú tẹ́sí mú ọyàn pàrọ̀ òfin alápè.
ajata wa kali tí mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́hun ẹ dákun ẹ bá ń dúpẹ́ dáadáa sa àti rí ìyàwó tó pa ìyá ọkọ rẹ̀ tó tún pa ọkọ rẹ̀ torí pé yóò jogun ó sì ti di pé ìyá ọkọ wọn alágbàkò ni àbá ó flush àwọn méjèèjì lọ alkiyama ni pẹ́sẹ̀ ilé ẹ̀yà wèrè ní ẹ̀yìn ìyá ọkọ sẹ́ ilé ẹ̀yà wèrè ní sẹ́ gbogbo nǹkan lẹ́fẹ́ mọ́ wò ẹ wòran pẹ́ alkiyama ṣe bọ́ máa kánù ṣe bí ọmọ kan náà ni yóò di pàǹpá pẹ̀lú ìyá ọkọ ìyàwó ọmọ àti ìyá ọkọ wọ́n close débi wípé wọ́n sì fi rán ọmọ wọn wọ́n sì fi rán ọkọ wọn wọ́n sì fi rán alkiyama òjijì nínú ayé yìí náà irú rẹ̀ wá ṣẹlẹ̀ nínú ilé wa yìí ṣe rí pé ọpẹ́ ni àbí èsọpẹ́ ni torí nǹkan tẹ́yìn rí tó wà successful tó dá àwọn ní ìdàkejì rẹ̀ kódà Yorùbá yìí yí àwọn ará àbí kò yí yá wa in tẹ́yìn rí tó bá dá tó dá tẹ́yẹnyẹn o tọ́lọ̀ ń bá fi ìdàkejì tó dá àwọn àyàn in tí ọ̀dá náà ni ilé yẹn ọ̀dá nù ìyá wa Fatima ẹ̀yin Ọlọ́run sóre fún lónìí tọ́lọ̀hun ò jẹ́ bíbíkúbì torí bí ìyá bá bíbíkúbì ọmọ tí ó bí wọn fẹ́fẹ́kúfẹ̀ tó bá wá fẹ́fẹ́kúfẹ̀ ọmọ òun náà máa wá bíbíkúbì ìbíkúbì ọ wá pọ̀ yóò wá di ìbíkúbì kúbíkúbí ya Rabbi ya Rahmanu nad'uka mata àwọn ará Ìjẹ̀bú gbóyìí fẹ́ràn ẹ̀rín púpọ̀ wà ẹ̀rín náà lẹ́ẹ̀mọ̀ rí ẹ̀ ní sunkún Ọlọ́run ò jẹ́ fẹ́fẹ́kúfẹ̀ tóbìnrin bá fẹ́fẹ́kúfẹ̀ tọkùnrin bá fẹ́fẹ́kúfẹ̀ ìbíkúbì ni wọ́n bí àmọ́bàdàn bá ní kí obìnrin ó fẹ́ ní ire tọkọ náà fẹ́ ní ire wọ́n máa wá bí rere òun náà lèyí tí ń ṣẹlẹ̀ yìí ó fi hàn pé ń tẹ́ mọ̀ rí látara àwọn ọmọ iná rere náà ni ẹ̀yin la wá kójọ fún lónìí Ọlọ́run ò ṣe ọjọ́ dùnú yín lónìí kò sí lọ́jọ́ ẹkún bádàlẹ̀ isti'aza wal basmala qulil hamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allahu khairun amma yushrikun ọpẹ́nu ẹ̀dàkọ̀ ẹ̀bá ń dúpẹ́ fún ìyá wa Fatima àbáyín dúpẹ́ tí è ṣe pé lónìí àti rí jọ́tẹ́lòmí ń ṣe dùnú tí dùnú ọjọ́ dùnú rẹ̀ sì dọjú ẹkún fáwọn èèyàn báwọn èèyàn ti pé iná ni wọ́n pé wàláhì lónìí ló sì fẹ́ sílé o lónìí ní ṣe bẹ́ẹ̀dẹ̀ wàláhì òkú rẹ̀ ń bẹ lókè à ń retí àwọn tí ó bá wa gbé bọ́lẹ̀ Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún ìyá wa Fatima